Wike ti fi tiẹ̀ kó bá Tinubu ní Rivers. Àfàìmọ̀ ni mínísítà fún olú ìlú ilẹ̀ wa Àbújá ìyẹn Wike kò ti fi tiẹ̀ kó bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Tí kò bá sì tí ì fi tiẹ̀ kó bá kò lè pẹ́ kò lè jìnnà kí aláǹbùràǹdà tó mọ̀ pé ẹrù ni ó dìgbà tí òjò bá dá. Wọ́n dìbò ìjọba ìbílẹ̀ ní gbogbo ìpínlẹ̀ 23 tó wà ní ìpínlẹ̀ Rivers ní ọjọ́ àbámẹ́ta sátidé 30 oṣù kẹjọ tó ṣẹ̀ṣẹ̀ parí yìí. Àmọ́ ọ̀rọ̀ ìbò náà ní bákan nínú. Nígbẹ̀yìn ìbò ọ̀hún, ẹgbẹ́ òṣèlú APC ló mú ìjọba ìbílẹ̀ 20 nígbà tí ẹgbẹ́ PDP mú 3 péré. Ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ni kò jáde rárá fún ìdìbò ọ̀hún. Bẹ́ẹ̀ sì ni àwọn míì ń bínú gidi lórí ìbò náà. Ohun tí wọ́n sì ń sọ ni pé Tinubu ló fún Wike ní agbára tí kìí ṣe tirẹ̀. Agbára burúkú náà ló sì ń lò lé àwọn lórí ní ìpínlẹ̀ àwọn. Àmọ́ ní ìgbà tí ìbò ààrẹ 2027 bá dé, àwọn yóò fi hàn òun àti Tinubu pé àwọn kìí ṣe òmùgọ̀ níbẹ̀. Wọn yóò fi hàn Wike àti ọ̀gá ẹ̀ pé ẹni tó gbọ́n tó lẹ́nìkan ò gbọ́n ni o. Òun ní bàbá wèrè, òun ní bàbá dìgbòlugi. Béènìyàn kò bá fẹ́ ṣòjóró tí kò sì fẹ́ máa jiyàn níbi tí ọ̀rọ̀ kò ti rújú, ìpínlẹ̀ Rivers ti bọ́ sí ọwọ́ Wike pátápátá báyìí o. Kò sí aláàárù tí yóò ru Olúmọ, kò sí ẹnìkan tó lè ní òun yóò gbé ìpínlẹ̀ náà kúrò lọ́wọ́ Wike. Ó dòódì. Tí wọ́n bá ní wọ́n fèèyàn sínú akóló tàbí pé wọ́n dé e mọ́ inú agolo, gómìnà ìpínlẹ̀ náà tí wọ́n ń pè ní Similayi Fubara ni o. Wọ́n pa á sáyé láì tí ì kú, wọ́n sì sọ ọ́ di gbẹ̀wù dání lójú ẹni gbogbo. Ìjà tó dé láàrin òun àti ọ̀gá ẹ̀ ìyẹn Wike tí ìjà náà kò sì parí bọ̀rọ̀ ló fà á o. Ó ní Wike ní kí òun máa fún òun lówó kan lóṣooṣù àti pé òun lòun gbọ́dọ̀ yan àwọn kọmíṣánná fóun tí òun sì tún gbọ́dọ̀ máa gbọ́ gbogbo ohun tó bá ń lọ nínú ìjọba ìpínlẹ̀ náà nítorí òun lòun fà á wá ṣe gómìnà, kò sì gbọ́dọ̀ ṣe ohunkóhun lẹ́yìn òun. Wike ò jiyàn àwọn ọ̀rọ̀ yìí o. Ó ní lóòótọ́ ni. Ó sì ti sọ láìmọye ìgbà pé bó ti wù kí mú alágbàrógùn tó ẹni tó fún un lókoro lọ̀gá ẹ̀, pé kò sí ohun tó burú tí òun bá mọ ohun tó ń lọ ní ìpínlẹ̀ náà àti nínú ìjọba nítorí òun lòun fà á sípò gómìnà tó wà yẹn. Wike kò lè jàǹpátá púpọ̀ nígbà tí kò tí ì rí iṣẹ́ ńlá gbà lọ́dọ̀ Tinubu. Òun wo Fubara níran bí yẹn ṣe ń dá kelúkelú kiri, bó tẹ̀ jẹ́ pé inú ẹ̀ kò dùn sí rárá. Àmọ́ kí lórí iṣẹ́ mínísítà yìí sí ni tí agbára dé pẹ̀lú àtìlẹ́yìn Tinubu, kíá ló ti yíjú padà tó sọ ìjà náà di rántó mọ́ ọ lọ́wọ́. Ọ̀rọ̀ náà ìbá ti le tó bẹ́ẹ̀ bí kì í bá ṣe pé Tinubu fúnra ẹ̀ nílò ìpínlẹ̀ Rivers. Ó fẹ́ kí ìpínlẹ̀ náà wà ní ìkáwọ́ òun kí ìbò 2027 tó dé. Kò sì sẹ́ni méjì tó lè gbà fóun ju Wike yìí lọ. Nídìí èyí, ó ró Wike ní gbogbo agbára tó fẹ́. Ó fi àṣẹ sí i lẹ́nu. Ó fọwọ́ tì í nídìí ní gbogbo èròjà agbára bá pé. Ẹni tí ò lówó lọ́wọ́, tí ò níṣẹ́ lápá, tí ò tún lénìyàn, kíákíá wẹ́rẹ́wẹ́rẹ́ ni yóò gbọ́ lọ́hùn gbọ́ ni wọ́n ń wí. Àmọ́ Fubara kọ́kọ́ ń ṣagídí. Àfìgbà tí Wike fi àjùlọ hàn tí Tinubu yọ ọ́ kúrò nílé ìjọba, tí òun Tinubu sì gbé ìjọba pàjáwìrì dìde ní ìpínlẹ̀ rẹ̀, wọ́n ní kí òun máa rìn kiri. Nígbà náà ni Wike bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín tó sì ń kọrin yọkọlú yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kàn sọ́lẹ̀ ọkọ yọkẹ́, yọkọlú yọkọlú kò wá tán bí. Ọjọ́ 22 oṣù kẹta 2025 yìí ni Tinubu yọ Fubara nípò tó sì fi ọkùnrin ológun kan tó ti ṣe gómìnà ìpínlẹ̀ náà rí láyé àwọn ológun Ibok Ibas ṣe olórí ìjọba pàjáwìrì ọ̀hún. Ó sì ní oṣù 6 péré ni. Bí Tinubu ti ṣe bẹ́ẹ̀ nígbà tó di ọjọ́ kẹta ìyẹn ní 20 oṣù kẹta 2025 yìí náà, àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fọwọ́ sí. Wọ́n ní ohun tó ṣe ló dáa kí àlàáfíà lè wà ní ìpínlẹ̀ Rivers ni. Ohun tó wá ya àwọn ará ìpínlẹ̀ náà lẹ́nu jù àti ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni o. Ìyẹn náà ni pé bí ọkùnrin ológun yìí ti gba ìjọba Rivers, ohun tó múra sí ni láti ṣètò ìdìbò àwọn ìjọba ìbílẹ̀. Ìdìbò tí wọ́n ti ń jà sí láti ọjọ́ yìí wá. Ìjà ńlá ni kinní náà láàrin Wike àti ọmọọṣẹ́ Fubara.
àwọn méjèèjì ni wọ́n jọ mọ̀ pé gbogbo agbára ìpínlẹ̀ kan inú ìjọba ìbílẹ̀ ló wà. Ẹni tó bá ní agbára ìjọba ìbílẹ̀ lọ́wọ́ ló ní ìpínlẹ̀. Kò sí bí gómìnà kan ti lè le tó bí àwọn ìjọba ìbílẹ̀ ibẹ̀ kò bá ti bá a ṣe tàbí kí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu, yóò kàn máa ṣe orí lúgbere kiri láì ní lè dá nǹkan kan ṣe ni. Fubara sáré ṣètò ìdìbò ìjọba ìbílẹ̀ yìí kan lọ́jọ́ 5 oṣù kẹwàá ọdún 2024. Ìyẹn ọdún tó kọjá kó fi lè gba agbára sọ́dọ̀ ara ẹ̀ nítorí ó rí i pé gbogbo àwọn tí wọ́n jẹ́ tòun nínú ẹgbẹ́ PDP ni wọ́n wọlé. Eléyìí bá sì mú ìjọba rẹ̀ lọ geere. Àmọ́ Wike ò gbà, ó ní kò sí ohun tó jọ ọ́, òun náà sì gba ilé ẹjọ́ lọ. Bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ wa dá ìbò náà nù ní ọjọ́ 28 oṣù kejì ọdún 2025 yìí. Wọ́n ní ìbò náà kò bọ́ sí i. Bí wọ́n ti dájọ́ bẹ́ẹ̀ tán, oṣù tó tẹ̀lé ni wọ́n yọ Fubara dànù ní gáú bá gbọ́n gbá. Gbogbo ètò tó wà nílẹ̀ ni pé nígbà tí alákòóso tuntun yìí tí wọ́n gbé wá sí ìpínlẹ̀ náà kì í ṣe olóṣèlú, kò sí ohun tó kan ọ̀rọ̀ ìdìbò kó kàn di ìpínlẹ̀ náà mú fún ìgbà díẹ̀ tí àlàáfíà yóò fi fẹsẹ̀ rinlẹ̀ dáadáa níbẹ̀ ni. Àmọ́ ọkùnrin náà kò bá tìyẹn wá. Bó ti dé ló lóun yóò ṣètò ìdìbò ìjọba ìbílẹ̀ dandan. Ńlá àwọn èèyàn bá kọ kí ló dé? Àmọ́ kò dá wọn lóhùn o. Ó sì fi hàn pé iṣẹ́ tí wọ́n rán òun wá ṣe gan-an nìyẹn. Nítòdodo kò pẹ́ tí àwọn èèyàn fi tàn dí ọ̀rọ̀ náà kan Wike. Wọ́n lóun ló wà nínú ìgò tó ń jẹ́ jíìnì. Nígbà tí ọ̀gá ológun Ibas yìí kéde pé òun yóò ṣètò ìdìbò, àwọn èèyàn yarí fún un nítorí púpọ̀ nínú wọn ló mọ ohun tí wọ́n fẹ́ fi ìbò náà ṣe. Wọ́n mọ̀ pé wọ́n fẹ́ fi gba agbára kúrò lọ́wọ́ gómìnà Fubara tó bá tún padà dé ni, àti pé kinní náà yóò túbọ̀ dá wàhálà sílẹ̀ sí ni. Fubara kò tí ì kúrò nínú PDP, ẹgbẹ́ tiẹ̀ nìyẹn. Wike náà kò tí ì kúrò, àmọ́ ó ní APC lòun ń ṣiṣẹ́ fún nítorí Tinubu lọ̀gá òun. Ohun tó jẹ́ kí àwọn èèyàn yarí nìyẹn. Wọ́n ní àwọn ò ní jẹ́ kí wọ́n ṣètò ìdìbò náà kí ìbáàsì máa lọ. Àlàáfíà kúkú ti délùú. Nígbà tí gómìnà bá padà, wọn yóò mọ bí wọn yóò ti ṣètò náà. Àgàgà nígbà tí òun àti ọ̀gá ẹ̀ tí wọ́n jọ ń jà tẹ́lẹ̀ ti parí ìjà wọn. Ọkùnrin náà kò gbà o. Ohun tó jẹ́ kí àwọn kan gba ilé ẹjọ́ lọ nìyẹn. Àwọn kan tí wọ́n ní ọmọ ìpínlẹ̀ náà làwọn tí Fred Ẹ̀dẹ̀dẹ̀ ṣe olórí wọn pé ẹjọ́ tiwọn sí Àbújá lọ́jọ́ 12 oṣù kẹjọ yìí. Wọ́n ní kí adájọ́ dá ètò ìdìbò náà dúró. Kódà wọ́n sọ Tinubu náà mọ́ pé kí ilé ẹjọ́ sọ fún un kó dá ìbò náà dúró nítorí ìjọba pàjáwìrì ló wà ní Rivers, kò sí lẹ́tọ̀ọ́ láti ṣètò ìdìbò kankan. Ilé ẹjọ́ Àbújá yẹn kò dáhùn o. Ọ̀gbẹ́ni agbẹjọ́rò Port Harcourt kan Williams Àbáyọ̀mí Stanley náà pe ẹjọ́ nílùú náà. Àmọ́ lọ́jọ́ 28 oṣù kẹjọ wọ́n da ẹjọ́ náà nù. Wọ́n ní kí àwọn tí wọ́n fẹ́ ṣètò ìdìbò máa ṣe kinní ọ̀hún lọ. Níbẹ̀ lẹ́jọ́ parí sí o. Kò sí sẹ́ni tó lè dá ìdìbò náà dúró mọ́. Ìbò náà ni wọ́n wá dì ní ọjọ́ Sátidé tó lọ yìí, níbi tí ẹgbẹ́ APC ti wọlé ju ẹgbẹ́ PDP lọ. Bẹ́ẹ̀ PDP ló ní ìpínlẹ̀ ọ̀hún. Kò sí ẹni tó ń dìbò fún APC tẹ́lẹ̀, àfi nígbà tí Wike bẹ̀rẹ̀ sí kéde pé Tinubu lòun ń bá lọ. Àwọn tí wọ́n mọ̀dí ọ̀rọ̀ yìí ní gbogbo ohun tí Wike ṣe ní Tinubu fọwọ́ sí, pàápàá nítorí Rotimi Amechi tó ti padà wá sí ìpínlẹ̀ náà lórúkọ ẹgbẹ́ ADC. Wọ́n ní tí wọn ò bá tètè kán òun àti Fubara lẹ́yìn báyìí kí ìpínlẹ̀ náà wà lọ́wọ́ Wike gírígírí, Amechi náà yóò máa fọwọ́ lálẹ̀ káàkiri ni o. Nítorí bí ilé bá dá tí kò sẹ́nì kankan mọ́, adáyín náà yóò ní òun lè ṣáájú olórí ogun. Nídìí èyí àti Tinubu àti Wike ni wọ́n jọ jẹ lọ nínú ìbò yìí, torí Tinubu fi ìbò ọ̀hún lẹ́yìn Amechi, bẹ́ẹ̀ sì ni Wike fi ìbò náà lẹ́yìn Fubara. Òun làwọn méjèèjì bá ń rẹ́rìn-ín ìṣẹ́gun. Àmọ́ ọ̀rọ̀ náà kò dùn mọ́ àwọn olóṣèlú kan àtàwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ níbẹ̀ nínú. Wọ́n ní ìrẹ́jẹ kan kò gbọ́dọ̀ ju èyí náà lọ. Ọ̀pọ̀ wọn ló sì fẹ́ràn Tinubu tẹ́lẹ̀ o, tí wọ́n ti lérí pé òun làwọn yóò ṣiṣẹ́ fún. Àmọ́ ní báyìí wọ́n láwọn kò ṣe irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ mọ́ kí Tinubu máa bá tiẹ̀ lọ, kó mú Wike lọ́rẹ̀ẹ́ kí àwọn náà máa bá tàwọn lọ. Ọ̀pọ̀ nínú àwọn yìí ti ń lérí pé inú ADC làwọn ń lọ. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n ti wà nínú PDP ní pẹ̀lú ohun tí Wike ṣe yìí kò sí ohun tí àwọn tún ń dúró mú nínú ẹgbẹ́ náà mọ́. Bẹ́ẹ̀ làwọn kò ní lọ sínú APC.
kàkà kí ilẹ̀ kú ilẹ̀ àṣà ọ̀dọ̀ àwọn ADC làwọn yóò lọ bó bá sì di àsìkò ìdìbò Tinubu kò ní rí ìbò kankan lọ́dọ̀ tàwọn. àwọn èèyàn Tinubu níbẹ̀ gan-an ni wọ́n wá ń sọ̀rọ̀ báyìí pé abirú àkóbá wo rèé Wike mà ti fi tiẹ̀ kó bá Tinubu. Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ ìdìbò ìpínlẹ̀ Rivers yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí.